ọ̀rọ̀ náà le kódà Tinubu kò lè jáde mọ́. Afẹ́fẹ́ tó fẹ́ tó káṣọ ní yàrá kí ẹni tó bá wọ tiẹ̀ sọ́rùn má ṣàfara ni o. Àti pé ìfọ̀rọ̀rora ẹni wò ló láyé. Torí àrùn tó bá ṣe 40 yóò ṣe ọdún. Ohun tó bá ṣe abọ́yadé lè kan gbogbo ọlọ́ya. Ohun tó ṣẹlẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Olórí ìjọba Nàìjíríà náà ò lè jáde mọ́. Bẹ́ẹ̀ ó ti múra tẹ́lẹ̀ láti lọ síbi orílẹ̀-èdè 3 papọ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi lọ́jọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù yìí níbi táwọn afẹ̀míṣòfò ti jí àwọn ọmọléèwé 25 kó lọ lẹ́ẹ̀kan kò lè jẹ́ kí olórí ìjọba Nàìjíríà náà fi ilé sílẹ̀ mọ́. Ó lóun yóò wà nílé tí wọn yóò fi rí àwọn ọmọ náà ni. Bẹ́ẹ̀ ìpàdé àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n ń pè ní G20 ni Tinubu fẹ́ lọ ní South Africa tẹ́lẹ̀. Òní yìí ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá yìí ló fẹ́ gbéra láti lọ. Bó bá sì ti kúrò níbẹ̀ ni yóò tún lọ sí Luanda ní orílẹ̀-èdè Angola fún ìpàdé àwọn aṣáájú orílẹ̀-èdè Áfíríkà àti Europe. Bínú ilé ò bá dùn bí ìgbẹ́ nílùú ń rí. Ìṣòro sì ni fún baálé ilé láti máa jó bàtà ní gbangba níjọ́ tí ó lè kó ilé ẹ̀ lọ. Tinubu pa ibi tó fẹ́ lọ tì. Ìṣẹ̀lẹ̀ náà kó o lọ́kàn sókè gidigidi. Òun nìkan sì kọ́ o gbogbo ìlú pátápátá ni. Títí di bí a ti ṣe ń wí yìí ni àwọn sọ́jà àti àwọn ọlọ́pàá àtàwọn fìjìláńtẹ́ ti ya wọ inú igbó agbègbè Danko-Wasagu ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n fẹ́ mọ ibi tí àwọn afẹ̀míṣòfò kó àwọn ọmọ tí wọ́n jí gbé yìí gbà kí wọ́n lè gbà wọ́n padà lọ́wọ́ wọn. Ọjọ́ burúkú lọ́jọ́ náà ní abúlé Bayii níbi tí iléèwé Government Girls Comprehensive Senior Secondary School wà, iléèwé àwọn ọmọbìnrin tó jẹ́ girama. Ní déédéé aago 3 òru ni àwọn ará abúlé àti àwọn ará inú iléèwé ọ̀hún bẹ̀rẹ̀ sí gbọ́ ìró ìbọn. Wọn ò sì tètè mọ ohun tó ń ṣẹlẹ̀ àti ibi tí kinní ọ̀hún ti ń wá àfìgbà tó súnmọ́ wọn dáadáa. Olórí iléègbé ìyẹn hostel fún àwọn ọmọbìnrin tó wà níléèwé ọ̀hún Hajiya Mariam Bello ní bí òun ti gbọ́rọ̀ ariwo níta lòun rọra yọjú lójú fèrèsé òun pàápàá nígbà tí òun gbọ́ ariwo náà kíkankíkan tí ọ̀kan nínú àwọn ọmọ iléèwé òun sì ń sunkún. Ó ní bí òun ti yọjú ni òun rí èrò tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Òun sì rí pé àwọn jàǹdùkú ni wọ́n pàápàá nígbà tí òun rí àwọn máṣíìnì púpọ̀ tí wọ́n gùn wá síbẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí dárúkọ òun tí wọ́n ń sọ pé màmá ẹ ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn. Ó ní òun ò dáhùn nítorí pé òun ti wà nínú ọgbà iléèwé náà láti bí 20 ọdún sẹ́yìn. Irú ẹ̀ ò sì ṣẹlẹ̀ rí rárá ni. Nítorí ẹ̀ lòun ò ṣe dáhùn. Kàkà bẹ́ẹ̀ òun rọra yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ síbi ilẹ̀kùn òun sì yí irin sí i lẹ́yìn gbọ̀nyìngbọ̀nyìn. Ó ní àwọn jàǹdùkú náà kò lọ o. Wọ́n sáré sí ilẹ̀kùn obìnrin ọ̀hún wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣá a ládàá ṣùgbọ́n ilẹ̀kùn náà kò torí ẹ̀ ṣí ni wọ́n bá fi í sílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí bá ibòmíì lọ. Nígbà náà ni wọ́n sáré lọ sí ilé igbákejì ọ̀gá àgbà iléèwé ọ̀hún ìyẹn vice principal Malam Yakubu Makuku. Òun àti ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ ni wọ́n jọ wà nílé tí wọ́n sùn. Lójijì làwọn náà gbáriwo bí wọ́n sì ti ní kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ máa bi ara wọn léèrè bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ilé wọn yálulẹ̀. Àwọn jàǹdùkú náà ti fàdá já a bọ́. Bí wọ́n ti wọlé ni wọ́n béèrè pé ṣé òun ni Malam Hasan. Nígbà tí yẹn sì dóhùn ni wọ́n gbébọn fún un tààrà ni. Bẹ́ẹ̀ ni wọ́n pa á dànù lójú ìyàwó àtọmọ. Wọ́n ti ọmọbìnrin tó wà nílé wọn ṣáájú wọ́n ní kó nìṣó nílé ìgbé àwọn obìnrin. Ní hostel àwọn ọmọbìnrin yìí ni wàhálà ti bẹ̀rẹ̀ tí àwọn náà bẹ̀rẹ̀ sí sá káàkiri tí àwọn míì wọgbó lọ tí àwọn míì sá sábẹ́ bẹ́ǹṣì tí àwọn afẹ̀míṣòfò náà sì ń da gbogbo ibẹ̀ rú tí wọ́n yìnbọn sókè làwùlàwù títí tí wọ́n fi kó àwọn 25 nínú wọn lọ. Kò sí abiyamọ tó gbọ́ ọ̀rọ̀ Kebbi náà tí kò banújẹ́ nítorí àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ báyìí rí àtúbọ̀tán wọn kì í dáa. Bí wọ́n bá jí àwọn ọmọléèwé obìnrin kó báyìí aburú ibẹ̀ ni pé púpọ̀ nínú wọn ni wọn kì í fi sílẹ̀ mọ́ tí wọn yóò sọ di ìyàwó àwọn afẹ̀míṣòfò yìí tí wọn yóò sì lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́dọ̀ wọn. Ìgbà tí àwọn míì yóò bá sì fi jáde wọn kì í jára ayé tàbí èrò ọ̀run torí àwọn èèyàn náà yóò ti ṣe wọn ṣìkàṣìkà wọn yóò ti yí wọn ní làákàyè padà.
ìrònú wọn kò sì ní bàtà àwùjọ gidi mu mọ́. Nígbà tí wọ́n jí àwọn ọmọléèwé Chibok gbé ní 2014 títí di àkókò tí a sì ń sọ̀rọ̀ yìí, nínú àwọn ọmọ náà kò tí ì bọ́ síta. Wọ́n há sí wọn lọ́wọ́ pátápátá, wọn kò fi wọ́n sílẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n jí àwọn ọmọbìnrin ti iléèwé Federal Government College ní Birnin Yauri ní 2021, nǹkan kan náà ni. Ìdùnnú gidi ló máa ń jẹ́ fáwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n bá ti rí àwọn ọmọléèwé obìnrin kó. Gbogbo ohun tí wọ́n bá lè ṣe ni wọ́n máa ń ṣe láti rí i pé àwọn obìnrin náà kò bọ́ lọ́wọ́ wọn mọ́. Ohun tó jẹ́ kí àwọn èèyàn máa pariwo rèé. Ohun tó dá ààrẹ Tinubu jókòó sílé náà rèé, tó ní òun fẹ́ kí àwọn ọmọ náà jáde lójú òun. Ó sì pàṣẹ fáwọn ológun pé kò sí àwáwí tàbí àlàyé kankan nínú ọ̀rọ̀ yìí o, àfi kí wọ́n wá àwọn ọmọ náà ní àwárí, kí wọ́n gbà wọ́n kalẹ̀, kí wọ́n sì kó wọn padà fún àwọn òbí wọn. Kódà igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí fúnra ẹ̀, Alhaji Kashim Shettima, ti lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris, òun náà ti lọ iléèwé yìí. Ó ti bá wọn dárò, ó sì fi wọn lọ́kàn balẹ̀ pé gbogbo ohun tó bá gbà ni àwọn yóò fún o, àwọn yóò wá àwọn ọmọ náà jáde fún àwọn òbí wọn. Ohun tó sì jẹ́ kí ọ̀gá àwọn ológun pátápàpà gbìnàyà nìyẹn. Ọ̀gágun Wahidi Shuaibu, òun náà ti bẹ̀rẹ̀. Ó ní kò sí nǹkan kan tí àwọn lè ṣe mọ́ báyìí ju kí àwọn rí pé àwọn ọmọ náà jáde lọ. Bákan náà ló pàṣẹ fáwọn ọmọ ogun Operation Fansanyama pé níbi yòówù tí wọ́n bá gbé àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyí wọ̀, àfi kí wọ́n wá wọn rí o, kí wọ́n má jẹ́ kí àwọn jàǹdùkú ajínigbé afẹ̀míṣòfò yìí fẹ̀mí lélẹ̀, tàbí kí wọ́n rí mú mi, àfi tí wọ́n bá kó àwọn ọmọ náà jáde. Àwọn sọ́jà nìkan kọ́ ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí, àwọn ọdẹ àdúgbò náà ń bá wọn dá sí, bẹ́ẹ̀ làwọn fìjìláńtẹ́. Ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n ń gbàdúrà pé àfi kí wọ́n rí àwọn ọmọ yìí. Láti orí ìyàwó ààrẹ arábìnrin Olúrẹ̀mí Tinubu ní kinní ọ̀hún ti bẹ̀rẹ̀, tí àwọn oníṣọ́ọ̀ṣì àtàwọn afàdúrà jagun lóríṣiríṣi títí dórí àwọn mùsùlùmí fi ń gbàdúrà pé àfi kí wọ́n dá àwọn ọmọ yìí padà fún àwọn òbí wọn, pé kí Ọlọ́run jẹ́ kí wọ́n rí wọn kí wọ́n sì gbà wọ́n jáde. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí kì í ṣe nǹkan míì bí kò ṣe lára ohun tó ti ń ṣẹlẹ̀ tipẹ́ táwọn afẹ̀míṣòfò yìí ti ń ṣe nílẹ̀ Haúsá àti agbègbè wọn. Bí wọ́n bá ti jí àwọn kan kó báyìí, owó ni wọ́n máa ń fi wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọn àti lọ́wọ́ ìjọba pàápàá nígbà míì. Àwọn owó yìí ni wọ́n sì túbọ̀ máa ń fi ra àwọn irinṣẹ́ oríṣiríṣi láti túbọ̀ fi dúkookò mọ́ aráàlú, tí wọn yóò sì máa fi hùwà ọ̀daràn kiri, tí wọn yóò máa pààyàn, tí wọn yóò sì máa jí àwọn èèyàn gbé. Àwọn kan kò yéé pariwo pé àfi ká ní ọlọ́pàá ìpínlẹ̀, àwọn tó lè yanjú ọ̀rọ̀ yìí nìyẹn. Àmọ́ ìbẹ̀rù àwọn olóṣèlú lórí pé àwọn kan lè fi agbára àwọn ọlọ́pàá náà máa fi halẹ̀ mọ́ àwọn olóṣèlú ẹgbẹ́ wọn kò jẹ́ kí eléyìí ṣeé ṣe láti ọjọ́ yìí wá. Ohun tó sì ń fa ariwo lójoojúmọ́ rèé pé àfi kíjọba àpapọ̀ mọ bí yóò ti ṣe yanjú ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, bí yóò ti lé gbogbo wọn lọ. Ṣùgbọ́n ó ti pẹ́ tí àwọn ìjọba kì í ti fi gbogbo ara já kinní ọ̀hún kúnra. Ohun tí àwọn kan sì ṣe gbóríyìn fún ààrẹ Tinubu tó pa gbogbo ìrìn àjò ẹ̀ tìrẹ, tó ní àfi kí wọ́n wá àwọn ọmọ náà rí lójú òun. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ báyìí, àlọ́ rámirámi làárí, a kì í rábọ̀ ẹ̀ ni. Bí àwọn afẹ̀míṣòfò yìí bá ti rí àwọn ọmọ kan kó, gbogbo aráàlú yìí bá pariwo jù bẹ́ẹ̀ lọ. Àfìgbà tí àwọn afẹ̀míṣòfò náà fúnra wọn bá tó bẹ̀rẹ̀ sí sọ ohun tí wọ́n fẹ́ gbà kí wọ́n tó lè fi àwọn ọmọ tí wọ́n jí kó sílẹ̀. Àmọ́ kò jọ pé eléyìí yóò rí bẹ́ẹ̀, pẹ̀lú bíjọba ti múra sí kinní ọ̀hún, tí ọ̀rọ̀ náà ká ààrẹ lára, tó kan igbákejì ẹ̀, tó sì ní kí olórí àwọn sọ́jà pátápátá náà dìde ogun. Bí gbogbo wọn ti dìde láti ran ìlú náà àti ìpínlẹ̀ Kebbi lọ́wọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ yìí, kò lè pẹ́ tí àdúrà gbogbo ìlú yóò fi gbà lórí ọ̀rọ̀ náà, tí wọn yóò sì rí àwọn ọmọ náà gbà jáde. Ọlọ́run yóò sì jẹ́ kí eléyìí ṣeé ṣe bẹ́ẹ̀ o. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n jí kó ní Kebbi yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A tún kó etígbọ̀ eléyìí o.